káàbọ̀ padà sórí ètò Anike Versatile TV. Ta ni ẹ lérò pé Obesere ọmọ rápálá ń bá wí nínú àfihàn tí ẹ fẹ́ wò yìí? Ẹ má ṣáájú. Àfihàn tẹ́ máa rí lẹ́yìn fídíò yìí níbi tí Obesere ọmọ rápálá ti ń fi èsì sí arákùnrin kan tí ó ń tọrọ fún ẹran iléyá fún àwọn ẹbí rẹ̀. Kúnlé. Hello sir. Hello babu. Hello sir. Kúnlé ni. Ìpalẹ̀mọ́ ọdún sir. Ìpalẹ̀mọ́ ọdún ni. Yes sir. Mo wà ní ìdásísánsì ni sir. Mo ń gbọ́ àmàrí ẹ̀. Bẹ́ẹ̀ ni mo ní ìdásísánsì adẹ́kú palẹ̀mọ́ ọdún sir. Òṣèjáde. Babu mo ní bílé ajéǹbọ̀ ìsà ó wù mí sir. Ó wù ẹlẹ́dàá mi pé kí n ra màálù fún àwọn ọ̀dọ́ sáìdì mọ́mì mi bóyá bó jẹ̀jẹ̀ màálù 3 àbí 4 dẹ̀rẹ̀dà àwọn pọ́psì mi náà kí n ra màálù bí i 4 àbí 5 èmi gan náà bí mo ṣe jẹ́ ládùúgbò ẹ̀mọ̀ báyọ̀ mọ́ mi pé èèyàn yín mo jẹ́ pé àkójẹ̀jẹ̀ màálù 4 àbí 5 náà kí n rà but mo bí condition country ṣe rí báyìí kan pọ̀ lọ́wọ́ mi níbẹ̀ jọ sáà. Nídìílé ìyá nídìílé bàbá láàrin àwọn ọ̀rẹ́ tí wọn náà ti jó ojúlùmọ̀ gbogbo ẹ̀ ṣáàjẹ́ màálù bíi 10. Bẹ́ẹ̀ ni sà ká fi ṣe léyà ni sà pé kẹtẹ́ bá lè fi gbẹ́jẹ̀jẹ̀ 5 kẹ tó sì kí ẹ gbàgbá dáadáa sà. Èèlò ló wá ti ní lọ́ọ́ báyìí. bí 70 or bí 65,000 sà. O ní bíi 70 or 55,000 lọ́wọ́. Bẹ́ẹ̀ ni sà. O lè fẹ́ ra màálù bíi 10. Bẹ́ẹ̀ ni sà. Ṣé iléyà ló lè fẹ́ ṣe àbó fẹ́ ṣe léyà? Náà mo ní kẹ́ ẹ help mi sà. Ń dágbára ò bá ká kò yẹ kó ṣe bó bá jáde ẹ ló láǹfààní àti pani wàá pani má fi rẹ ṣẹlẹ́yà má fi rẹ ṣẹlẹ̀ wọ́ pàdógò lọ́gọ́ dákú ẹ kú o. O gbọ́ bá gbà kí n ṣe kọrin yẹn ni tó ní. dákú ẹ kú má fi tọ́ mi lọ́rùn dákú ẹ kú má fi tọ́ mi lọ́rùn ọ̀tọ̀ níléyà ọ̀tọ̀ lẹ́lẹ́yà tó bá fẹ́ ṣe léyà lọ tó bá fẹ́ ṣe léyà lọ́rùn má ṣe léyà mọ́ léyà. Màmá mi ló sọ pé kí n máa kọrin nìṣó torí pé mo lóyin lóhùn mo